Africa Content TV. nítorí bá mi tó yàdì ó láṣẹ pé jù bá fún àwọn dàtí wa ní bàbá mi olóríire gbogbo ẹni bá sọ pé tó sọ pé tí pàfọ́ọ̀mà bá wo ìbínú ọlọ́lá ìbínú ọlọ́run ló ń kọ́ lẹ́tà sí. bóyá anábì mú wọn mọ aláwà sálàwà mọ́rí yaba. ọlọ́run tó ṣe yíya dúpẹ́. ọlọ́run tó ṣe yíya dúpẹ́. ọlọ́run tó ṣe yíya ṣeun. ọlọ́run tó ṣe yíya dúpẹ́. ọlọ́run tó ṣe yíya ṣeun. ọ̀rọ̀ ẹ̀gàn látẹnu ọ̀tá ó ti já sásán. ọ̀rọ̀ ẹ̀gàn látẹnu ọ̀tá ó ti bọ́gilé. ọlọ́run tó ṣe yíya dúpẹ́. ọlọ́run tó ṣe yíya ṣeun. ọlọ́run tó ṣe yíya dúpẹ́. ọlọ́run tó ṣe yíya ṣeun. ọ̀rọ̀ ẹ̀gàn látẹnu ọ̀tá ó ti já sásán. ọ̀rọ̀ ẹ̀gàn látẹnu ọ̀tá ó ti bọ́gilé. mo kọ́kọ́ kí ọlọ́run ọba tó ń dá mi sáyé ọba tó mọ̀ mí tó mọ̀ mí tó mọ̀ tí mo fẹ́ jẹ́ mo wá ń tẹ́lẹ̀ lọ́wọ́ bá mo fi kí onílé ńlá anábì mo wọ́n pàdé òsèyí délé ojú di gbogbo ẹni tí ọba bá mú ọmọ jà ó kó bá ń juwọ́ sókè kó bá ń ṣe sallallahu alaihi wasallam. mo fi kẹ́yìn àbá wa mo kẹ́yìn àbá wa ẹ̀yin àròlé ọlọ́run wọn bá tó délé ayé mu. mo fi tí bá mi ṣẹ́wù amadu ọlọ́runwájú mi àlùfùlẹ́ni mo fi kí ẹ̀yin alálùfà pátápátá gbogbo ẹ̀yin ọkùnrin tó bẹ̀ẹ́ ní kalẹ̀ pátápátá láìkí àtẹ̀yìn obìnrin ìyọ̀nà lọ́sẹ̀ mi kò má bá wa gbé láyé gbogbo àwọn làmú wọn mọ́ mi Mr. Performer lónìí a kí gbogbo yín o a sì kí gbogbo yín lọ́wọ́. lórí akí gbogbo. Ètò ọ̀sìn kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Aláàjì Gàníyù lóní akí gbogbo yín. Ọ̀sìn kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Aṣọ láti rẹ̀tọ̀ lóní kí gbogbo wa pátápátá. Ọ̀sìn kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Okay. Ẹnjìníà kí ló dé kí ló ń ṣẹlẹ̀ gangan. Ó wá di ilé bàbá mi Aláàjì Dáúdà Akànnì. Ó bàbá Adé mọ́tò mi bàbá mi Súra. Aláàjì Dáúdà Akànnì. Director Akànnì. Aláàjì Dáúdà Akànnì. Èèyàn Aláàjì Mújíbù tí wá ní. Èèyàn Ìṣọ̀lá múrí láwálé múrí èkó. Ó wá délé bàbá mi Aláàjì.
ṣẹlẹ̀. kí ni wọ́n jẹ́ gbàgbé bàbá mi. Kò lè ṣẹlẹ̀. Aláàjì Gani ọ̀dà ni. Kò lè ṣẹlẹ̀. aṣọ láti rẹ̀jọ̀ bàbá tèmi ni. Kò lè ṣẹlẹ̀. Aláàjì Mújìbù mọ̀ kí yín. Kò lè ṣẹlẹ̀. bàbá tèmi bí sùúrà mọ̀ kẹ́ o. Kò lè ṣẹlẹ̀. ẹ ṣètọ́jú kàfáyà jẹ́jẹ́ níwà mi. Kò lè ṣẹlẹ̀. kí ni wọ́n jẹ́ gbàgbé bàbá mi. Kò lè ṣẹlẹ̀. Aláàjì Gani ọ̀dà mi. Kò lè ṣẹlẹ̀. tèmi ni success tèmi ni success tèmi ni success ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o Allah. Tèmi ni sọ́sẹ̀, tèmi ni sọ́sẹ̀, tèmi ni sọ́sẹ̀ tọ́lọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. Abọ́lájí Àlìmọ́ ti ẹni success ti ẹni success. tèmi ni success ọlọ́run gbà bẹ́ẹ̀ fún mi ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o Allah o. Tèmi ni sọ́sẹ̀, tèmi ni sọ́sẹ̀, tèmi ni sọ́sẹ̀ tọ́lọ́run gbà bẹ́ẹ̀ fún mi. Ọba tá a láyà rọ́bì gbà bẹ́ẹ̀ fún mi o. Aláàjì Mújìbù ló ń ná ó ń sanwó fi ìṣúra lámọ́gẹ́ ẹ̀pẹ́ Mújìbù kì í gbọ́ Mújìbù. ẹ̀pẹ́ Mújìbù fún mi ò jàre.